because kó tó lè gbàdúrà kó tó gbà àbí kó sòótọ́ máa kọ́ wà lẹ́wọ̀n ọmọ ṣáìdì Ọ̀yọ́ state ni Ọ̀ṣun state wọ́n pè ní Adedoyin dọ́tọ́ gbé bàbá yẹn dé ó dà pọ́n gbé wá láti ìlú Iléṣà so bó ṣe dé àwa náà lọ anifisiti bó ṣe dé báyìí akọ̀rí tó sọ pé bí wọ́n ti ń pààyàn tó wọ́n according to wọn ní kọ́ lọ́pàá bàbá yẹn dẹ̀ ṣàrẹ̀ sí owó àgbàlagbà ó dẹ̀ dìrín yẹn mú báyìí ó ní wọ́n lọ́rùn tí bá mọ̀ nípa ikú tó pa Timothy tí bá mọ̀ kankan nípa ẹ̀ tí mo bá ṣògùn owó gbogbo ọmọ méjèèjì tí mo bí kí wọ́n rún mọ́ mi lójú. ẹ̀yin tèmi ẹ wò eléyìí tún lágbára ó gbẹ̀nù tán ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà àti Dr. Ramon Adedoyin tá a bá gbàgbé Dr. Abdulrahman Adedoyin òun ni a gbọ́ pé wọ́n pa èèyàn sínú òtẹ́ẹ̀lì ẹ̀ ní tó wà nílé Ifẹ̀ ní ìgbà kan níbi ọdún bíi mélòó kan sẹ́yìn báyìí tó fi jẹ́ pé ẹjọ́ yìí ó lọ fún bíi ọdún bíi mélòó kan tí wọ́n fà á lọ síwájú fà á lọ sẹ́yìn ṣùgbọ́n at the end of the day adájọ́ dá ẹjọ́ ikú fún Dr. Abdulrahman Adedoyin àti àwọn kọ̀ọ̀kan tó jẹ́ ìsọ̀ǹgbè bàbá yìí ni wọ́n dá ẹjọ́ ikú fún. Dr. Abdulrahman Adedoyin ó tún gba ilé ẹjọ́ lọ ìyẹn ó lọ sí court of appeal the same ẹjọ́ náà ni court of appeal náà dá wípé kí wọ́n ṣe kíni kí wọ́n lọ yẹgi fún Dr. Abdulrahman Adedoyin ṣùgbọ́n wọ́n ní nígbà tí Dr. Abdulrahman Adedoyin tó dé ọgbà ẹ̀wọ̀n ní Kirikiri bàbá Ìjẹ̀ṣà ní pé òun fojú kan Dr. Abdulrahman Adedoyin o kí ló wá ṣẹlẹ̀ nígbà tí bàbá Ìjẹ̀ṣà tó fojú kan Dr. Abdulrahman Adedoyin inú fídíò yìí náà ni ẹ ti máa gbọ́ ṣùgbọ́n lára nǹkan tí bàbá Ìjẹ̀ṣà sọ nípa Dr. Abdulrahman Adedoyin èyí lè tún ti wá fa awuyewuye nígboro awuyewuye lọ́tún awuyewuye lósì kí ni bàbá Ìjẹ̀ṣà sọ nípa Dr. Ramon Adedoyin gangan tó fi jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ sí ń fa awuyewuye lọ́tún àwọn kan wá ní pé ṣé tòótọ́ Dr. Abdulrahman Adedoyin kò mọ̀ nípa ikú Timothy eléyìí tí wọ́n sọ pé ó kú sí òtẹ́ẹ̀lì ẹ̀ àbí ó kàn díbọ́n ni ṣé lóòótọ́ ọ̀rọ̀ yìí òun ló fa awuyewuye o nígbà táwọn èèyàn gbọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà tán lórí ọ̀rọ̀ Dr. Abdulrahman Adedoyin àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ń rò pé ṣé lóòótọ́ ni àwọn kan ní pé òótọ́ ni pé ó dẹ̀ lè ṣeé ṣe o pé torí pé ìgbà míì wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú ẹ̀wọ̀n tó jẹ́ pé wọn ò mọwọ́ wọn ò mẹsẹ̀ wọn ò tiẹ̀ mọ̀ dí ọ̀ràn tó gbé wọn débẹ̀ gangan àwọn èèyàn wá wò pé ṣé Adedoyin lè rí bẹ́ẹ̀ ṣá àbí kò lè rí bẹ́ẹ̀ ohun tó fà á táwọn èèyàn fi ń bára wọn fà lọ́tún fà lósì lórí íńtánẹ́ẹ̀tì náà nìyẹn o anyway kí ni bàbá Ìjẹ̀ṣà sọ gangan tí ó fi rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa kájọ wá wò ó ẹ má gbàgbé ẹ̀yin tẹ́tí bá a subscribe ẹ wò sàlẹ̀ níbi tán kan subscribe sí yẹn ẹ kílìkì lé lórí ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi gbé ọmọ sin o ó yá ẹ jẹ́ ká wo fídíò náà. When you visited me I was so you know why ó ti pẹ́ ta ti ríra àbí mo parọ́ ni ó ti pẹ́ but it's okay. You have not even started talking. Ó lágbára o ìrírí ayé bàbá Ìjẹ̀ṣà nínú ọgbà ẹ̀wọ̀n what a bitter experience kò sẹ́ni tó máa gbọ́ ọ̀rọ̀ yìí tí kò ní bomi lójú pòròpòrò anyway ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tó kọ subscribe sí yẹn ẹ kílìkì lé subscribe button yẹn lórí ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. You don't get it. It's not that. Tá bá sọ pé ẹranko oníwo ló máa kan nípa kó ń ṣe bí ti gbìn. Mo mọ̀ ẹ́ dáadáa. Nígbà tí kò tí ì rí bó ṣe rò ó. That's why the fact pàtí ríra ti pẹ́. Wọ́n á wò pé when they told me bíbí wọ́n bíbí ọmọ mi ni. Bó ṣe rí mi jọ yẹn kúnlẹ̀ òkè mákè tọ́jú mi mákè mo ní ara ogun ayé tá à ń sọ nìyẹn. Hello ohun tíwọ náà ti ṣe sẹ́yìn ń lò ń gbà ó ní mo sọ pé ìwọ ló máa no ẹ̀yin ọmọ mi kan wà ọmọ wa kan wà tá a mọ̀ yín dáadáa bí lè ń jó bó lè ń jà àmọ́ ń tẹ̀lé ṣe
àmọ̀ntẹ́ lè ṣe ó yà mí lẹ́nu kó di sọ̀rọ̀sọ̀rọ̀ torí o tó bá wà ní location tí bá ń parọ́ ọlọ́run fìyà jẹ mí. I'm just telling you this mi ò ń parọ́ fún yàn ibi tí ó bá sùn síbi lọ́la ìbẹ̀lẹ̀ máa bá kò mẹ́jọ ẹlẹ́jọ́ rò in fact ojú máa ń tì í pé alọ́ mix máa ń yàn jẹ́jẹ́ ló máa ń lọ. ọlọ́run ò ní fẹ́ sílẹ̀ ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀ ọ̀rẹ́ ò ní dojúrú bí tó bá dé kò ní takú èmi rèé o bíbí èmi rèé o. ẹ káàbọ̀ padà adúpẹ́ kò sí ẹ̀dá tí ó wà láyé tí kò ní àsìkò tó máa wà sóbà. tí ò ní àsìkò tàbí ṣùgbọ́n. kò sí ṣùgbọ́n tí ò ní àsìkò tàbí àbí ṣùgbọ́n. wọ́n tọ́jọ́ tí mo wá sí prison tí mo wá fún kéèsì Ṣẹ́gun lówó kiri and all of that èèyàn kan ló sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà wà lọ́tí ní kọ́kọ́ gbọ́ bàbá Ìjẹ̀ṣà ibi báyìí lọ́wọ́ mo ní mo gbọ́dọ̀ rí yín wọ́n ní ẹyẹ sí lára wọ́n bẹ̀rẹ̀ sí ní wá yín bóyá mi ò mọ̀ bóyá ẹ lọ ṣiṣẹ́ bóyá wá hospital ó dà ìpara nínú ìyá kọ̀kọ̀ bẹ́ẹ̀ mo ní ibi báyìí lọ́wọ́ nǹkan bẹ́ẹ̀ tí mo ṣe rí tí mo yín rí tẹ̀ ṣe ń bọ̀ báyìí mo kọ́kọ́ break down ọ̀pláàrin mo fẹ́ kúnlẹ̀ mo rántí ẹ̀fà mi sọ pé má ṣe báyìí tí wọ́n má wọrí mi ní pẹ́ bọ́m̀bẹ̀ ṣe mo kẹ́kọ̀ọ́ tẹ̀ ń sọ dáadé ní ẹ kí mi ẹ pray fún mi ẹ sọ pé ẹ ń gbọ́rọ̀ yìí pé ẹ mọ̀ pé lágbára Ọlọ́run ẹ ní kú síbẹ̀ ẹ ní pẹ́ bọ́m̀bẹ̀ ṣé bóun náà rè ṣé bẹ́yìn rè ń bíbá ilé ni àsìkò gbíngbìn wa àsìkò kíkà wa àsìkò ẹ̀rín wa àsìkò ẹ̀kún wa lágbára Ọlọ́run ẹkún tẹ́ ti sùn ẹni sùn nínú lágbára Ọlọ́run á rán ilẹ̀kùn oríṣiríṣi nǹkan ló máa ń bẹ̀dà ìgbà míì wà a máa ní òótọ́ ni gbogbo ẹ̀ là mú wa Ọlọ́run tó lọ́lọ́run mọ̀ sí ìmí ìkó ń ṣọlọ́run ìmí lè jẹ́ àfọwọ́fà ara wa ìmí lè jẹ́ iṣẹ́ ìmí lè jẹ́ pé láti fi wá pamọ́ gangan nínú ewu Ọlọ́run ló mọ ìdí tó máa fi ṣe gbogbo nǹkan tó máa ń ṣe. ọ̀rọ̀ ayé fẹ́lẹ́ ló sọ yìí. ọ̀gbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣe tí wọ́n mi ìsọ̀rọ̀ ayé ní ìbọn ni ẹ fi mí sílẹ̀ ṣe mọ̀ ẹ́ mi ò bá ṣe kọ́mẹ́dì nígbà. mo mọ torí ayéfẹ́lẹ́ sọ pé ó ní àfihàn pamọ́ ni. ṣé ilé ń present. oh sorry mo ti sùn ni o mọ̀ pé kíní wọ́n náà mọ̀ àwọn alápọ̀ sí lára mọ̀ pé kíní tí wàá dé. ẹ má jẹ́ kí mi sọ̀rọ̀. bíbí mi pẹ̀lú ẹ̀ máa jà nílé ẹ má jà. bíbí ẹ máa já mi lé kan náà mo ti dá. all right ká tún lọ sí ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́lẹ̀jẹ̀ yẹ̀dẹ̀ let's start from where you are from báwo lẹ ṣe dàgbà gangan irú bo lẹ dàgbà sí bí gbogbo wa ṣe wà gbogbo wa lè máa ṣiṣẹ́ kan náà ọ̀ bí wọ́n ṣe tọ́ wa bí gbogbo wa ṣe dàgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì dàgbà sábúlé ẹlòmíì dàgbà sí ọ̀dọ̀ àtàpátá dìde ẹlòmíì dàgbà lórí ẹrọ̀fọ̀ ẹlòmíì dàgbà sílé ọlá oríṣiríṣi upbringing ni gbogbo wa ní irú upbringing wo lẹ ní àti bí ọmọ olówó ni. ní ṣókí kí n tiẹ̀ tó máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mo ṣe àfọlọ́run lẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé ní gbogbo tẹ́ ti dúró tì mí káàkiri àgbáyé Muslim Christian even oníṣẹ̀ṣe ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o thank you mi ò lè dúpẹ́ tán. ẹ jẹ́ ká lọ sí nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ọ̀rọ̀ ìwọ̀n fi wáyé kí lẹ lè sọ nípa ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan nínú orin ẹ sọ pé àkóbá ni àwọn èèyàn ò rí bíi pé àkóbá ni kí ni from your own mouth especially pé this is the first time ẹ máa sọ̀rọ̀ jáde nípa yàtọ̀ sí pé àwọn kan tẹ sọ ní court nǹkan táwọn èèyàn ti gbọ́ ní tán ni àwọn sọ report kí ló rí níṣẹ̀lẹ̀. Ọlọ́run má jẹ́ ká bọ́ lórí burúkú bẹ̀rù pọ̀ even princess fún ara rẹ̀ ó mọ̀ pé gbogbo àwọn tó ń ti bá ṣe ló ń betray ó mọ̀ tó bá fẹ́ parọ́ because àwọn tó nífẹ̀ẹ́ mi nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n wá jáde pé let's go there níbo lè ṣe kékeré níbo lè ti gbé níbo school lè lọ bọ́ wọn rìn jìnnà lórí ọ̀rọ̀ tiẹ̀ princess ẹ wo ayọ̀ dá mi àwọn àmọ́jú yìí lọ àwa ló tẹ́kọ̀ọ́ ní pẹ̀lú Yomi Fabiyi lórí ìgbà tí mo jáde fún bẹ́ẹ̀ so wọn ṣọ́ọ̀kì ò jẹ́ kí n lè kẹ́ anybody wọn abájẹsà ló tẹ́ akínyìn tẹ̀mínà ẹ̀wọ̀n ọ̀rọ̀ obìnrin ó ní ṣé princess àmọ́ dáadáa jọ lọ sí school láti bẹ̀rẹ̀ pípín àwọn àmọ́jú yìí lọ lẹ́yìn lẹ́mọ́ tẹ́ wá lọ bẹ̀ even for 2 days ló tẹ́ àtàwọn ladies náà ní hotel they came from abroad princess mọ̀ fúnra rẹ̀ pé mò ń promote mi ò fẹ́ rí mi ì toast rí mi ì hug rí mi ì kiss rí hello
ó sunkún wá bá mi orí program ni mo wà LTV8 Wàásù Ẹ̀fẹ̀ people call after program the normal thing ó dẹ̀ ń sunkún ẹkún egbére tó ń sun iná ló sun jọ I can't do without you your program my family love your program who are you I'm Princess mi ní sọ tí o sọ. That is how we started. Torí mi kì í gba obìnrin. Mo wá introduce ẹ̀ sí partner mi tó jẹ́ màmá àgbàlagbà. Ní bá mi nọ́mbà wọn lélẹ̀. Bí ọdún ilẹ̀ ń sọ yìí. Ó mà ti fẹ́ tó bí ká sọ pé bí 9 years ago. So ó mú tọ̀. Nítorí tó fẹ́ jẹ ni. Bíbí mi ò ní bá anybody jẹ́ torí mo ti sọ fún mo ti gbé case file mi fọ́lọ́run lọ́tí mo fẹ́ wọ prison. I said it. Mo lọ́lọ́run adájọ́ ayé ti dá bọ́yà ti ṣe ṣùgbọ́n ẹ̀yin ládájọ́ àgbà tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi káàkì kọ́kọ́rọ́ mọ́tò tí mo fi disflower ọmọ ọdún 7 ẹ má jẹ́ ń tẹ̀wọ̀n yìí ẹ jẹ́ ń kú sọ̀hún mo ń tòbá tó bá jẹ́ pé irọ́ ni ẹ jẹ́ kí tèmi ojú tàná lọ. ṣé allegation tó wà against yín lẹ sọ. Yeah. Okay, no, èmi ò ó pé èmi ni mi follow story yẹn tó. Èmi ò okay máa sọ lọ. Hello. Mo ṣe bóyá ọ̀rọ̀ fídíò tó circulate. Ibẹ̀ náà ni mo ń lọ yìí. I'm just preparing nǹkan tó ṣẹlẹ̀. Tó fi bring. Tó bá jọ̀rọ̀ fídíò ló fẹ́ sọ. Ohun tó jẹ́ kí Yomi Fabiyi máa jà kìtìkìtì nìyẹn. Yomi Fabiyi gbìyànjú k'Ọlọ́run bá mi tọ́jú ẹ̀ kó tọ́jú àwọn ọmọ ẹ̀. Abẹ́òkúta ni mo wà lọ́dọ̀ Laarin tí mo ń ṣiṣẹ́. Ọ̀rọ̀ Jack la fẹ́ mo ní ra mọ́tò kan gbà yẹn mo wá Jack. Suddenly I saw exactly like my car just coming there. To cut it short mo discover pé ẹni ẹ wá kí n ta lélẹ́ olóhùn ni driver yẹn ní wò ademit. Yín béèrè mi yín ọ̀gá wa ń ṣe wọ́n béèrè mi. Wọ́n wí ọ̀jọ́ dá àṣàǹsọ̀rọ̀ wá ní oṣù ẹ̀dá tó ń rí mi. Ẹnìkan wà ní Ẹ̀gbá yìí ó fẹ́ mi tì í. Mo wá ní mi ò lè lọ. Ó ní kí ló dé? Ìkan nínú àwọn ọmọ wa Princess ó fẹ́ ya skit. It's not ordinary skit. Ó fẹ́ support a proposal from Lagos State government. Ó wá lóhun ò lówó pé kámẹ́rà mi lòun fẹ́ lò. Àtẹ̀mí tí n bá lọ ká ló fún mi lówó mo lè disappoint. But a wò pé àgbà tó ń sọ pé kò sówó wá ní níwọ̀n láti ṣe lọ ni. At least endorsement 5 ni mo ní. Tí mo sọ fún Princess pé I won't be able. Sure. Ó ní nǹkan tó ṣe tí mo fi lè dànù náà. Mo ń promote ẹ̀ ní. Tó bá ní kí n má sọ̀rọ̀ yáà. Ṣé gbogbo time tó ń wá sọ́dọ̀ yín yẹn àwọn wọ́n wá bíi ọmọṣẹ́ kọ̀ mi ní parọ́ ó ní òun fẹ́ ó láwọn èèyàn lòun fẹ́rẹ́ mọ́ ó láwọn èèyàn ó ṣàlàyé tá a bá lè rewind tá a sọ fún MTN gbogbo nǹkan yìí tí n bá parọ́ wọ́n máa rí i so ó sọ gbogbo problem ẹ̀ ọmọ ẹni ó fẹ́ bá obìnrin jẹ́ obìnrin ló bí mi gbogbo ṣe ń ṣe pàpàpàpà yẹn èmi ti fìdájọ́ fún wọn Ọlọ́run ṣùgbọ́n mò ń dúpẹ́ I'm only promoting her so kò mọ̀ pé màmá tí mo introduce òun sí kò mọ̀ pé mother-in-law mi ni. Are you with me? Yes, sir. Ohun tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ohun táwọn èèyàn ń treat ọ̀tọ̀. I am not a pedophile. I am not a rapist and I will never be. Ohun tó ṣẹlẹ̀ ní bíbí. Ó pè mí mo travel mo dé wá ní ṣé mo gbọ́ pé òun ní problem pẹ̀lú marriage mi mo gbọ́ kankan. Bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ayé òun bàjẹ́ òun máa para òun ni òun máa ṣe èwo ní pípara ẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣàṣàlàyé òun ní miscarriage òun bàjẹ́ mọ́ òun nínú wọ́n lòun lè bímọ mọ́ kí ní sáwọn yẹn lọ́lọ́run ni gẹ́gẹ́ bí ẹni tí mò ń promote mo lẹ́lẹ́rìí eléyìí bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ti wà frustrated mo wá ní òkè má jókòó ńlẹ̀ so ibi tó ń gbé òjìnà sí studio mi ní Sábó ní Yaba Little Road ni mo wà both studio and everything bẹ́ẹ̀ ni mo wà. So mo wá ní kó jẹ́ ká pàdé lózùn máa ń gbé lọ sózùn láti lè jẹ́ kí gbogbo ohun tó ń rò yẹn kò náwó náírà fún mi rí o tó bá jẹ́rọ máníjà òzùn ń gbó wa báyìí sídórí popcorn I use my card there is big supermarket ní under òzùn máníjà yẹn ń gbọ́ mi báyìí nítorí a ní relationship dé pé tí n bá ra nǹkan máa gbé wá bá mi ní hostel bẹ́ẹ̀ ni mo wà ní lag mo tẹ́tà àti ni mo rí nígbà pípọ̀ ṣẹlẹ̀ so ẹni ẹ̀gbọ́n gbogbo wọn náà ń gbọ́ báyìí jẹ́ kó máa test kó máa send message tí n bá parọ́ ọ̀dọ̀ òun ló mú mi mọ manager Ọ̀ṣun cinema so bí tí mo ń lọ ni pé treatment tí mo fún láàrin ọ̀sẹ̀ 2 ó kò jẹ kò ju 1 year lọ lèmi náà ní issue pẹ̀lú marriage mi
àdéhùn one location pẹ̀lú ẹ̀ mo rò pé wọ́n á discover because níyẹn ó shake mi gan marriage tí ò ní wàhálà ṣe marriage tán olùfẹ́ lọ ṣe master UK mo dẹ̀ ra ticket mo ṣe visa everything mo dẹ̀ lọ mo dẹ̀ dọ́rùn a ṣe set up plan work ní ti níbi tó lọ. ìyẹn ìyàwó yìí. ṣe lọ́mọ pẹ̀lú wọn. ó bá ní twins but ó yọ dànù. ó yọ àbò bàjẹ́. ẹ̀rọ màmá tó bí kò support ẹ̀ dé ní. màmá yẹn jẹ́ teacher lẹ́kọ̀ọ́ yìí but wọ́n ti retire. dè ní màmá yẹn ò support màmá told me pé àwọn ò lè parọ́ fún mi àwọn náà bímọ táwọn àwọn kan dédé làwọn bá nínú ẹ̀jẹ̀ àwọn dẹ̀ rush hospital. even hospital yẹn mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni ẹni kan má jẹ́ kí n wọlé ládẹ́gbẹ́gbẹ́ kí ni mo ṣe ẹni yẹn ti kún sí i wọ́n ṣe bí wọ́n lọ ní kíyàwó ẹni wọ́n lọ sẹ́yìn oṣù 5 àti ìkọ̀kan ìbejì oníbejì lèmi náà bọ́ tó jẹ́ kí n sẹ́yìn yẹn fún ni pé ìkọ́ ti bàjẹ́ mi dẹ̀mọ́kọ̀ tó ti kejì wà nítorí mo ti lọlẹ̀ orí mi ti dàrú kí mo ṣe fọ́mọ yìí gbogbo ìfẹ́ ni mo fi hàn ẹ́ mi inú obìnrin rí in fact àwọn accord olúwa ẹ fèrò mi dá mi lẹ́jọ́ ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára èrò mi ẹ fi dá mi lẹ́jọ́ ní wákàtí bíbí ìyẹn lọ bẹ́ẹ̀ so treatment tí mo fún yẹn a wà ní location ó ní nǹkan tí princess ṣe tá a fi lé kúrò wọ́n mi ní sọ. ilé wọn kúrò ní location a lè kúrò nínú kákọ̀sì yẹn. okay. if you know o ti bá màmá ṣiṣẹ́ rí FM Destiny. mama. That is my mother-in-law tó o mọ̀ lẹ́nu. mama. yeah. àwa ò ń gbé relationship wá sí location mama yẹn she's just like my mother. But the problem yẹn ṣẹlẹ̀ pé ká má fi máa ronú wọn ní mò ń ṣe bákan ó ti fẹ́ bọ́ sí òkè jẹ́ ká máa yaṣẹ́. ó ní tí pírẹ̀sì ta fi lé kò sọ yẹn. àti gbogbo àwọn oníṣègùn tó ń sọ mo fà yín lọ́lọ́run lọ́wọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lórí mo fà yín lọ́lọ́run lọ́wọ́ nítorí pé orí nẹ́ẹ̀tì ti di platform ìṣù akọ́ni lórí ẹni tó ṣẹ̀ kákọ́ máa bíbí ọ̀rọ̀pọ̀ mi ò mọ kankan nípa tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo máa sọ tóbi mí yẹn mo sì ní mi ní sọ torí i'm prepare movie ni mo fẹ́ káwọn èèyàn wò kí wọ́n lè rí details n tó sọ fún gbogbo ayé pé òun arrange introduction fún mi tí mo turn it down kò sọ fún wọn náà o lè hàn kate ibi tí wàhálà ti dé nìyẹn ọmọ tajọ lọ ń jọ yẹn gẹ́gẹ́ bí ọmọ tó tẹ̀lé mi wáyé òun ló wá ṣe witness ní court àrọ́pọ̀ bíbí wọ́n mú kí n táṣìírí princess. irọ́ ọmọ reason má sọ bẹ́ẹ̀ sórí jẹ́ kó máa ṣe tó ń ṣe yẹn kò normal inú sọ wọ́n tó mi nígbà tí mo mọ̀ pé princess ok jẹ́ n fún ẹ ní nǹkan kan wọ́n pẹ comedian kan ní àgùdá ẹ̀ òun ló mú mi lọ bá tó wá tó ní rọ́ọ̀nì yẹn ni ẹ sọ fún àgùdá please I want you to text a message ja irọ́ mi I'm lying now please call Bibi and tell the whole world that I'm lying. ó ní aláwọ̀ jimmick náà ni ó ní ó ti bá mi secure ọ̀ṣẹ́ kan lọ́dọ̀ àkúdà ẹ̀ ó fẹ́ máa lò mí kíní kan àkúdà àkúrò lé níbi àpàdé ní Maryland ní gọ́bí 7:30 làbàdé bẹ̀ bàtàdé lé yẹn takọ̀lẹ̀kùn ta wọlé àrí pé àwọn táwa rí gan wọ́n yìí sùn sùtù wà lára wọn. wọ́n bá jáde àkúdà bá jáde lọ́wọ́ ní àkúdà ẹ̀ this is Baba Ijesa ìyẹn ní princess this one you are introducing Baba Ijesa to us are we safe? No, I don't understand. Baba Ijesa is our boss now. He's a commander. Because he doesn't speak English, that does not mean that he's our boss. We know him very well. But when you confuse him, Baba Ijesa be yet, you don't enter one chance. Because we know princess, so wait till happen when they introduce you. I say, that guy is a prophet. Ibẹ̀ ni bá ti ronú pé àṣé wọ́n tọ́ ni wọ́n ti ṣe show lánàá àwọn lọ lọ́jọ́ kejì wọ́n ń bá dá wò wọ́n kì í bá dá nǹkan pọ̀. Ó wá ká ní that very moment pé àràpọ̀ àwọn people ti ṣe show ìtàn. But when you see suit tọ́fi sùn sórí bed o mọ̀ pé wọ́n ti ṣe show mọ́jú àárọ̀ nìyẹn so àwọn yẹn ò fẹ́ wá àwọn fẹ́ pè ifá tó fi nílẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ kí ni intention titi wọn wọ́n fẹ́ mú yín wá sí show yàbọ̀ fẹ́ wá introduce yín sáwọn. irọ́ bíbí ni mo dẹ̀ kọ́ gbogbo yín lọ́rọ̀ sísọ o ti wá fẹ́ mọ́jú mi lọ o mo ṣe ń gún mi lábẹ́rẹ́ yìí ó ń dùn mí lẹ́gbẹ̀ẹ́ mi fẹ́ sọ̀rọ̀ mi ò ní bí kẹ́tù àṣírí bọ́ kí n kàn sọ tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹ là kò yé wa ẹ là lọ́rọ̀ bíbí tá a bá là kò ń yéèyàn ẹ ká ṣe báyìí jẹ́ kí n rà tẹ̀
jẹ́ ọlá wọ́n ti change orúkọ mi sọ́lá ńgbà yẹn nígbà tí wọ́n ti ní feeling àmì Ìjẹ̀ṣà ọlá kí ló ṣe é náà bó ṣe wá àtìlẹ́ẹ̀kan yẹn ní location yẹn ni àwọn èèyàn sọ pé ó sọ Ìjẹ̀ṣà dáadáa ló dé is there any problem ní kan mo ní kò sí problem ní ta ni Bùnmi ní Bùnmi this is Bùnmi tó fẹ́ gbọ́ mo ti wà lẹ́yìn ilẹ̀kùn láti bí 20 minutes mo bọ́ ọgbọ̀n kan I was talking to my ex then mo ń bẹ̀ ń gbà yẹn pé kí ló dé mo ṣe má jẹ́ kí n má rí àṣẹ ó ti wà lẹ́yìn ilẹ̀kùn tó ń gbọ́ mo wá fọ́ọ̀tù láti sọ fún un wọ́n á ní kí ló ń ṣe kò wá béèrè ọkùnrin máa wọ́n ń ta kó wá béèrè lọ́wọ́ àwọn ọkùnrin kan ó ṣàrí pé mò ń ké ó wá ní ṣé mi kì í na obìnrin mo nínú ṣé kì í ṣe pé mò ń ṣe kí ni mo nínú lókè ó lá máa yanjú ẹ̀ ó ní kí n fún ni náà mo ní kò sí Nàìjíríà UK lọ́wọ́ lòun lọ UK next week bá fún mi nọ́mbà that was my great mistake mo rò pé ó lọ́wọ́ àwọn olójú ọ̀nà pé ẹ wà òun ò lọ́kọ wèrè lẹ́yìn fọkùnrin sakọ ó sì padà nìyẹn ọ̀rọ̀ tó bí ni mo fẹ́ dá ẹ lóhùn mo ṣe bẹ̀rẹ̀ strategy script ẹnìkan lè pè mí pé Baba Ijesa are you Baba Ijesa yes okay we have a job for you in Lekki yes about 25 cents so how much will you collect give me 5 million naira no we give you 4 million naira o náà sojú bẹ́ẹ̀ okay which date wá fún mi ní date gbọ̀ngàn wọ́n lè pè mí pé ẹ ti ẹ bèrè pé mo láti ní nọ́mbà yín I thought ẹ wo princess yẹn èèyàn ni o tó bá jẹ́ pé àwọn ni ẹni táwọn máa fẹ́ nìyẹn obìnrin tó fẹ́ oríire fún yàn obìnrin tó ṣe gbá obìnrin tó ṣe ó jà fún yín lórí irú yìí gan kìíní kan gbàgà ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta yẹ kàn lọ wo nu múvì bíbí àwọn àṣírí wà o. títú kankan. títú kankan ìjọba wọ́n tan ìjọba ni ìjọba ìkó òṣè nǹkan tí ò dáa o gbogbo alájọ ṣòfin o tí n bá fọwọ́ kàn ẹ́ sìn tó o bá láìkí ẹ tó bá lọ report ó lè gbé mi lọ sí court kí n lọ sẹ́wọ̀n náà harassment ni àfi tá a bá ti bò létò gbogbo wa lájọ ṣòfin àṣẹ máa wá bùjọba pé wọ́n ṣe dá ìjọba ṣe nǹkan tó yẹ kó ṣe bíbí àwọn tọ́rọ ni wọ́n ṣe lẹ́bẹ̀ẹ́ kí ìjọba ṣe ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọ́n rí báyìí wọ́n ní ẹ ṣe báyìí kọ́ báyìí làwọn rí àwọn tí wọ́n kéèsì mi arímájèlé wà náà ní kọ́ ni bíbí ìkọsàn gbọ̀rọ̀ májèlé ò sàn òwe la máa pa torí tọ́lọ́run bá sowó fún mi tọ́lọ́run dágbà mi padà tí mo padà sórí bí mo ṣe ń tèmi náà ṣe rí àwọn èèyàn lọ́wọ́ ó mọ̀ mí náà mo fẹ́ ṣe múvì yẹn kó lè wà ní àtàbà àwọn èèyàn kó lè rí i pé ohun tó gbé lágbájá ṣubú ká fi kọ́gbọ́n kíkà mẹ́tún máa sọ pé ṣé kò ríran ní ajá mi tó relé ẹkùn ẹ kì í kú àbọ̀ má ṣe gbọ́ kọrẹ́ lẹ́yìn o má ṣe fi núwénú kó má jẹ́wọ́ ọmọ aráyé lé wọn burú jẹjọ lọ ṣọ́ra fún wọn wọn má tẹ ẹ gòkè o. bíbí nǹkan ṣe mí ṣùgbọ́n mo nígbàgbọ́ nu Ọlọ́run téèyàn bá ń ṣe aburú táyé bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún téèyàn bá wá ń ṣe dáadáa táwọn kan bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣàdúrà fún. So kí ni accusation tó wà before you that tí wọ́n fi imprison yẹn. Ìgbà tá a lọ sí appeal wọ́n yọ rape wọ́n ní mi rape wọ́n ní mi ò ṣàyẹ̀wò. Kí làwọn allegations tó wà against you? Wọ́n ní pé harassment nítorí mo fọwọ́ kan ọmọ yẹn ṣùgbọ́n wọ́n gbàgbé pé ó ní kí n wá act ni. Àwọn ọlọ́pàá béèrè lọ́wọ́ mi pé why all this camera yẹn kò síbi tó lè jókòó sínú mọ́tò mi lẹ́yìn iwájú gbogbo camera. She asked me to bring ó ní Lagos State tí fóun ní series ó ní ìgbà tó wọ́n sọ pé Ransinoa ni òun fẹ́ ní wá nínú everybody knows Ransinoa as a lover boy pé tó máa ti rí pé someone that can transform ó làwọn ṣe wá dárúkọ mi. Wọ́n sọ fún yín nǹkan tí princess sọ fún yín ni pé kẹ́ wá sílé òun kẹ́ wá act movie. Ká nípa ẹ lè help mi pẹ̀lú agbára tẹ ní ẹ̀yàn ọmọ mi ẹ bá mi wá ẹni tó lè bá wa print out voice wa lórí phone. Ní ẹ̀kọ́ kan sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn akátó lọ. Mo wà lẹ́gbàá ó wá pè mí mo fẹ́ lọ change aṣọ ni àwọn ọmọ mi tẹ̀lé mi wá ní n bá rí message hello are you in town I have a job for you tàlélẹ́ ìwọ nítorí mi ní princess mo ṣe ń wò lọ́wọ́ ní kọ́lẹ̀ wọlé òun ti ń pè mí náà ṣé mi rí message òun lórí TikTok lórí Facebook lórí Instagram ní ta ló ń sọ̀rọ̀ ó ní princess kí ló ṣẹlẹ̀ kí n jọ kí n sá ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọkún ní Lagos State pé ṣé mo ṣàrán tí ń gbà yẹn tó ń tẹ̀lé màmá wa oore ló pé and it's true tó bá wọn ṣe campaign pé wọ́n ti fóun ní series lórí child abuse pé kí n jọ pé kámẹ́rà mi lòún fẹ́ lò dẹ èmi lòún fẹ́ lò mi ò lè ráyè ìdí ni pé bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ princess endorsement márùn ló wà lọ́wọ́ mi mo má ti kúrò bí mo ń lọ CVI you know how we do it like
àwọn oníkó lè pẹ́ kíní kan gbogbo tó ṣẹlẹ̀ kí n má bínú kíní kan lókè so mo ṣe ṣetán. before that time ẹ ti ní issue gbogbo àwọn nǹkan tó ṣe. mi ń bá sọ̀rọ̀ mọ́ mo ta ti lé ń gbà yẹn ó sì máa gbé màmá wá síbí màmá gan sọ fún mi ní day one mo sọ pé ọ̀rọ̀ àgbà bí òṣìṣẹ́ láàárọ̀ ní ọmọbìnrin tó ní kó pè mí ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù bó ti ń rojọ́ pé bó ti ń rú àwọn èèyàn báyìí kò mọ̀ pé màmá yẹn ex in-law mi nígbà yẹn òun ló lọ bèrè mi lọ́wọ́ ẹ̀ pé mọ́mí ṣé wá bí tà ní Ìjẹ̀ṣà báwo ni wà Ìjẹ̀ṣà ṣe rí ọmọ yẹn wà ní ọmọ dáadáa ni kò sí nǹkan kan pé kìíní kan ó sọ fún màmá yẹn pé ó ní problem òun dẹ̀ fẹ́ ẹ̀pẹ̀ pé òun lọ bá spiritual mother òun ó ní kó wá ṣe the difference òun ti 40,000 lẹ́ẹ̀mbẹ̀ ọmọ yẹn wá pè mí pé kí ló fà wá àti business bọ̀ dẹ́n ṣe mo ní kankan ní kí n ṣọ́ra o pé tí àwọn mi bá gbọ́ ọ̀rọ̀ yóò ní níyànjú o pé lóun lọ fún àwọn èèyàn lówó pé ṣé mo dẹ̀ ti lọ mo ní mọ́mí mo pe ẹni yẹn lóòótọ́ bọ̀ wọ́n máa ń pòwe kọ́ fún mi mo rí pé ẹ̀yin náà ń pè bá jẹ̀ṣẹ̀ ẹlọ́jọ́ kọ́ra yín jẹ́ ẹ̀yin ọkùnrin kí n tó pa fóònù wọ́n máa ń sọ fẹ́ntọ́ àmọ́ pé èyí tá a ṣe fún àmọ́ kò sórí kankan tó ṣe fún wa lórí ẹ̀. tí princess bá ní mo kò mọ̀ wípé gbogbo àwọn tó ń kójọ tí wọ́n ń kọ̀ọ̀kan lórí net náà wá sí prison wá bẹ̀bẹ̀ ẹ̀ tún bá mi sọ fún correctional officer ní Kirikiri pé mo parọ́ I know they know you very well chief warder pé bàbá Ìjẹ̀ṣà máa parọ́ kan pé àwọn èèyàn wá bẹ́ẹ̀ pé àwọn ọmọ mi rí mi rape àwọn o wọ́n promise àwọn pé wọ́n máa fáwọn ní 250,000 wọ́n dẹ̀ máa fáwọn sí movie pé àwọn òpè bóyá bíi eré làwọn ṣe ń kọ àwọn ò rí mi rí o kí ló wá dé tẹ́fí wá bẹ̀bẹ̀ wọ́n ní èpè ti pọ̀ jù pé àwọn èèyàn kan ń gbá wọn ṣépè lórí online tó bá ti dé mo mọ̀ pé ó máa ń visit prison ó kàn kí n fẹ́ káwọn èèyàn mọ̀ ni tó bá ti dé sọ pé chief warder tó wà ń bẹ̀ yìí náà ni ayé ti lọ tán ń dárúkọ ẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà máa parọ́ kan àìmọye àwọn èèyàn ló wá bẹ̀bẹ̀ ní mi ṣe sọ̀rọ̀ bíbí àwọn tó hàn mọ́ wọ́n ti tẹ̀lé báwọn pé ṣé bẹ́ni tó sojú ẹ̀ nígbà tó fẹ́ ṣe tó sọ̀rọ̀ fún mi ṣe bó wá ṣe interview ó wá sí court ọmọ yẹn sọ fún nígbà táwọn dáwọ́ ní ọ̀gá ẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀ fẹ́ wá ṣe introduction pẹ̀lú princess ẹ̀rẹ́ lẹ́yìn mọ̀bí tẹ̀ ń lọ sábà ní kẹ́ má ṣe mo ní introduction báwo ẹ̀gbọ́n kan tí màmá yẹn sọ ni màmá tó bí mo ṣe ń bọ́lẹ̀ nínú mọ́tò tí n bá parọ́ mọ́ Ọlọ́run ẹ fìyà jẹ mí bàbá Ìjẹ̀ṣà sọ òkín sarúgbó àwọn ti jiyàn what is your real name mo ní àmọ́ Laarin iwájú mo sọ bẹ́ẹ̀ you are my namesake mo máa ń wo náà tí n bá ń wo lórí tv pé Laarin iwájú lèmi náà ń jẹ that's why they call me Mama Laarin màmá yẹn dẹ̀ yọ ID card ó dẹ̀ fún mi kíní kan lẹ́mẹ̀ntì tàbí ó ní princess ti ròyìn ẹ pọ́kùnrin dáadáa ni ẹ tọ́jú ẹ o dóò ó stubborn bọ́ tó lò lè handle òun ní ọkùnrin dáadáa ni ẹ àmọ́ mi ọ̀rẹ́ mi ni princess ọ̀tẹ́ ẹni kò lọ fẹ́ ìyàwó tiẹ̀ tí ló ti wọgbó lọkùnrin wá mọ́ ọkọ tiẹ̀ náà ti wọgbó lọkùnrin wá mọ́ story pọ̀ gbogbo àwọn tó ń sọ̀sọ̀kúsọ yìí tó ń dájọ́ yìí ẹ fi wọ́n lẹ̀ mo fi wọ́n lọ́lọ́run lọ́wọ́ ni mo fi sọ pé mo gbé fáìlì mi fọlọ́run Ọlọ́run dẹ̀ ti ń dà mi lè sọ jù yẹn lọ I'm sorry. kẹ tó fi lọ́nà lọ́wọ́ èyí tẹ́ fẹ́ fi lóyún lọ́wọ́ nígbà tí wọ́n pè yín ọ̀rọ̀ yẹn àti. mo mọ̀ bí tí mo mọ̀. ẹni pé wọ́n pè yín kẹ wá ṣe fíìmù. bẹ́ẹ̀ jẹ́ kí n sọ mi ìrún gbàgbé wọ́n ló cut mi so mi ìmọ̀lé tó ń gbé mo ṣàdínkù kákọ́ ti short mo wá ń pè ká ní mi ò fún àwọn boys lówó ní Adékúnlé àti gun bridge yẹn bá escape wàhálà yẹn mo ti pè mo lọ dúró ní Unilag tí máa tún parọ́ HOD wa ń gbọ́ nígbà tí mo pé tí mi rí pé mo mọ bí tí mo lọ ó wá tó nǹkan bíi 3 mo dẹ̀ wà nú àwẹ̀ mo wá ní wo jẹ́ kí n máa lọ bí mo ṣe débi Adékúnlé mi fẹ́ bàbá yẹn dúró ní bàbá Ìjẹ̀ṣà kí ní kan padà yọ 20k wọ́n tó rí márùn-ún bá fún wọn bí mo ṣe fẹ́ gun bẹ̀yẹn báyìí mo kàn rí kọlẹ̀ ní mo ti wà níbi tí mi sì lè padà slow tí mo slow yẹn àbọ̀sì yẹn sáré wa àbá tí ló ń ṣẹlẹ̀ náà tí mo fẹ́ lọ bá ló ń pè mí ìdàgbà àbá ẹ̀ máa wọ̀ ẹ̀ tó bá àárín tiwa mo ṣe ní kí n wọnú ilé epo yẹn àti bí mo ṣe ń lọ yẹn àti ní prison ni mo lọ hello n tún bí mi rẹ o wọ́n á pè ń bo ni mò ń bọ̀ ó wá ní tí bá ti débi báyìí pé ọmọ wa mú mi kódà mo ra èso dání tí mo fi break dẹ̀ pé eré tèmi ń bá lọ ni pé àwọn olóyìnbó ló pè mí pé àmọ́ ti pẹ́ òun ò dẹ̀ sọ fún wọn pé òun ló ń jẹ́ pé because mo ti wà around mo ti pé mo ṣe débẹ̀ tí mo bá wọn I'm sorry o ẹ má bínú o mo bèrò ń bẹ̀ mi ìmọ̀ pé tọ́jú làwọn yẹn mo fà mo fún wọn ní èso tó wà lọ́wọ́ mi wọ́n kàn gbà wọn ló bá ní jẹ́ kí n lọ múra ń sàlẹ̀ ó ní omi ìmúra bàbá Ìjẹ̀ṣà o nínú pé something tó ń mú mi lọ ok kámẹ́rà lílé ó ní ẹ kò sí náà torí kò sí generator ẹ kò sí náà níbi tó ń gbé ó ní kò sí epo kí lára fẹ́ ṣe báyìí ó wá ní ẹ èmi dẹ̀ ti pẹ́ mo ṣe ń pọ́njú mo ṣàrí pé ó ń na ọmọ yẹn bá ṣe dé
ọmọ ojú ọmọ yẹn kòrò ojú ọmọ tani fẹ́ bá yẹ sí lọ́mọ ní ti ẹ̀dá ọmọ yẹn mọ̀mọ́ torí mo mọ ọmọ yẹn. ó wá ní sọ mo wá ní ok jẹ́ ká lọ change láti kàtàfẹ́ sí wá ní àná tó máa wọ̀ náà ní kò lápá báyìí lọ́mọ yẹn o mo ní ok kí ló fẹ́ ká ṣe script ìdá ó ní ṣé mi mọ̀ ń pa rape ni pé mo fẹ́ rape èèyàn pé ọkùnrin yẹn mọ̀ tí bá parọ́ mọ ọ̀run kẹfìyà jẹ mí mo ní rape àsọkò wá sí script ó ní kákan ṣe pé rape àwọn ìyàwó wọlé àwọn akáwà mọ́bẹ̀ mo wá lókè mo wá ní kí n ya aṣọ yẹn kí n ya sí kámẹ́rà mo ní tó bá lọ lóde lẹ́yìn sórí YouTube wọ́n máa block ẹni onírara ó ní nǹkan fẹ́ fi support proposal fún Lagos State kó nǹkan fi gbowó jáde. pilot ojú kòkòrò owó náà mẹ́mi náà lọ because I calculate owó ń lọ bí má sunkún driver owó ṣe bí iṣẹ́ mi ni mo à ń rí bí 300,000 naira per day for kámẹ́rà mẹ́ta mo ní gbogbo kámẹ́rà you know now gbogbo ẹ̀ ló bá gbogbo ìṣẹ̀lẹ̀ yìí lọ so gbogbo tí mo rò nìyẹn pé ok series torí àwa náà ń ya ìwé ìwò yìí tí Lagos State support wa so ohun tí mo ṣe nìyẹn nígbà tó sọ nǹkan yẹn fún mi tán mo wá rí pé ọmọ yẹn ò fẹ́ ṣe ọmọ yẹn ò sọmọdé wò pé wetin this brother do now nígbà tó mo wá ní sọ̀rọ̀ director yẹn ọ̀n ṣe bẹ́ẹ̀ yẹn bá ti sọ̀rọ̀ èmi máa train ẹ̀ máa ṣe rìhásà pẹ̀lú ẹ̀ wọ́n ní ẹ̀ka ṣe rìhásà òun ti kọ́ láti jẹta kíníkan so máa ní táwọn fẹ́ rí kọ́ ẹ̀mọ́ta máa ṣe máa ń pe kíníkan ní kí la máa ń pè náà pre kíníkan shoot táà ní jẹ́ kó mọ̀ tá máa kàn sáré ya kíní yẹn mọ́ ní tá bá ti ń ṣe rìhásà yẹn tó ti ń sọ nǹkan tó ń sọ ẹ̀kan ẹ̀ record I get the best bá gbogbo ọ̀rọ̀ tí mo bọ́ ọmọ yẹn sọ náà mute audio ẹ̀ ni mo ní hello how old are you ó ní I'm an adult so you don't have boyfriend you don't know like when someone want to rape ebi tẹ̀ tó ń bá sọ̀rọ̀ kó lè ginger ọmọ yẹn ní I will do it kíníkan. nígbà tó wọlé gan tó ń nà mí mo ní láti máa sọ fún mi àwọn ọmọ tí wọn ò lélẹ̀ àfi gbàá lórí mi mo nà lẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí mò ń sọ èmi ò mọ̀ pé set up ni ìkan nínú àwọn lọ́ọ̀yà mi kan ṣe nǹkan tó dùn mí fẹ́ dárúkọ ẹ̀ after tí mo gba bẹ́ẹ̀ ìkan náà àwọn tọ́ọ̀gì yẹn ó pè mí títí mi gbẹ́ wá send message audio wọ́n ní bàbá yín mò ń pè yín o mo wà níbi tó ti nà yín mi kò mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ni o ẹ gbọ́ set up ni kò ṣe pé rape ẹ mọ̀ wèrè yẹn ní NGO kan tó fẹ́ gbé sókè wọ́n dẹ̀ fún packaging kò ń fọwọ́ bá a gan tí n bá parọ́ Ọlọ́run ẹ fìyà jẹ mí. play voice note yẹn fún court tàbí nǹkan kan. immediately to send mo wá pè ṣe àpò náà wà náà tó náà mi mo wá ní ok kèmi ò mọ báwo ni kíní kan wá ní mo wá ní ok tó máa ṣe ló fẹ́ kí n ṣe ó ní máa fún òní nǹkan òun máa sọ many things fún mi o jù máa ń ṣèyàn gidi kan o in fact òun wò mí láwọn ìpàwọn wá náà mi òun mọ̀ pé mi ni tó sọ fáwọn ọ̀tọ̀ wọn lókè òun ní bọ̀dá mi á pè yín pastor which is my lawyer sọ ló bá lóun gbọ́ n bá send ọdún yẹn sí lọ́yà ò máa wọ́n máa ṣe agreement lọ́yà ò máa lórí audio lọ́yà sọ audio òun làbá lò ní court. nínú fídíò yẹn ẹ ń bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ náà ni mo lọ bọ̀bọ́ yẹn ní ó ní èmi ni mo òótọ́ ni mo fẹsẹ̀ ó ní princess ń fò ó láwọn kan tó ń kọ ní nǹkan tó máa ṣe bọ̀bọ́ yẹn wá ní ọ̀la ẹ máa gí mọ̀ tó wá ti di ẹ̀kan bẹ́ godmother tó bá sọ anything ẹ sọ pé ti gbọ́ ẹ mọ̀ pé obìnrin yẹn kan sọ pé ti gbọ́ kẹ́kọ̀ọ́ kó n bí sóye yín sìn sóye yín ẹ máa gí ẹ̀kan sọ máa bẹ̀ pé kó má bínú àṣẹ set up mi so bó ṣe wọn padà jáde yẹn mo kàn ní ó dáa jọ má bínú gbogbo tí n bá ṣe dáríjì mi gbogbo ìrọ̀kàn mi ni pé màá jáde ní ibẹ̀ yẹn I will call police àṣẹ set up ṣe wọ́n pé o mọ̀ pé set up ni o kàn pé kí yẹn kàn wáyé pé àbí mo ṣe fọwọ́ kan ọmọ yẹn mo ń rà bí kí ló ń ṣẹlẹ̀ kíní kan so mo ṣe ń sọ̀rọ̀ yẹn bí fóònù bíi méjì mẹ́ta náà ní tó fi ń record ọlọ́pàá tó wá gan bó ṣe kọlẹ̀ gbùrù báwọn oníkókò àwọn bọ́ọ̀sì yẹn wọnú ilé ó tilẹ̀kùn mọ́ wọn sí níbi kan ọlọ́pàá yẹn ṣe wọlé wọn yẹn you rape àbí please ní ma kú sí kíní kan gbágbágbá ọ̀dẹ̀ bí wọ́n mi sọ́wọ́ nígbà tá a jáde síta kó lè mọ̀ báyìí ya fíìmù ní tí n bá parọ́ Ọlọ́run rẹ̀ àwọn yẹn ní bàbá Ìjẹ̀ṣà ẹ máa rà àtìgò wọn tí wọ́n dé ìlọ́wọ́ sẹ́ kí ni táìtù fíìmù yà ọ̀dọ̀ la máa rà á kí ló ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé àwọ̀ ti lọ wọ́n sọ òwò àti ẹ̀ tó perfect èmi rape ọmọ ìlú òkè mi gbogbo nǹkan yẹn àwa ò mọ̀ ìdí ni pé ṣùgbọ́n mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tí n bá ti kú nǹkan bíbẹ̀ wọ́n ló sọ̀rọ̀ yẹn ní prison mo sọ̀rọ̀ ayé fẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ I'm not joking that is what he told me where is Murphy Afọlábí ọwọ́ ẹ̀dá báyìí ó ń dáa so tó bá fẹ́ pẹ́ láyé ojú ẹ̀ máa rí bi àwọn tó ń sọ yamayama lórí net kátígórì bíi mẹ́rin la wà láyé àwọn abá nǹkan jẹ́ àwọn atún nǹkan ṣe àwọn agbọ̀rọ̀dùn àwọn asọ̀rọ̀ ẹni di bá mi ìkójúmọ́ tó mọ́ bá ṣe dá kọ́ máa sọ̀rọ̀ ẹ kúrò láyé lóòótọ́ gbogbo nǹkan ti dá láìgbọ̀dọ̀ sọ nǹkan tó kù ó set mi síwájú kò ń sẹ́yìn mi fẹ́ fẹ́nu àṣẹ sọ̀rọ̀
Ọlọ́run ni mo gbójúlé ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run máa rá láàánú sí mi. God. Kí ni ìdí tẹ́ rò pé ó ṣe àdúrú nǹkan yìí fún yín? Ìbéèrè tó béèrè yìí máa dùn mú mi ní sọ̀rọ̀ ṣùgbọ́n tí n bá ṣe móvì tó bá ní kọlùnkọ mo máa gbowó lọ́wọ́ ẹ̀ torí iṣẹ́ ta fẹ́ yà níyà lè ṣàlàyé fáwọn èèyàn yẹ ká fi sínú móvì yẹn. Ìbéèrè tó béèrè yẹn dáa èmi náà ń bí pé ẹ̀yin yẹn ẹ̀ tí ẹ̀ béèrè pé kí ni ìdí tó fi set me up. à ń pè nìkan ní Atlanta Bethel Foundation, have you heard? Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ẹ̀rín ò lè pojó ariwo ò lè pọjọ́. Ìbí tá a bí mi wáyé náà ni mò ń lò yìí bíbí mo ti wáyé rí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. O lè má mọ̀ o lè rú ẹ lójú torí pé ò bá mi wáyé. So mo ti experience many things in life kí ọ̀rọ̀ tó dayọ̀ ojú ti rí. Mo ti jìyà kọjá káyọ̀ mi má dalẹ̀ wèrè ò mà ṣe bá rìn bọ́rọ̀ kan là ń sọ lẹ́ẹ̀kan ó ní ẹ̀gbọ́n ní tó bá ti mọ ibi tó ń lọ ní ẹ̀yìn tèmi mo tún kí n lẹ́ẹ̀kan sí o ọmọ tó ń dùn mí nínú bá mi káwọn olólùfẹ́ mi bèbè bá mi káwọn fans mi bá mi káwọn supporters mi nígbà tí mo dé tí mo rí message Ọlọ́run wà lẹ́yìn mi ṣé gbogbo 2-3 tó ń sọ yẹn ẹ fílẹ̀ fọlọ́run ìdájọ́ ń bọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹni tó ń tún nǹkan ṣe ó ní ìdájọ́ gbogbo ẹni tó ń ba nǹkan jẹ́ ó ní ìdájọ́. Tó bá wà lórí chair tó bá sùn ni mò ń sọ fáwọn ọmọ ẹ níta I can't respect you for that. Ó ti sùn lórí chair tó lóòótọ́ rárá tó sùn mi máa wá ṣí ẹ láṣọ màá ní kí ló ṣẹlẹ̀ àgbẹ̀dẹ́ kí n wà báyìí bọ̀ lẹ́ni ilé ọlá ló wà torí kò pay bills ẹ̀ ó ní mò ń sọ fún wọn níta àbátí mo sọ fún wọn ní ẹ má rò pé bíbí ó kàn déédéé jí ó bá rẹ̀ báyìí o á mọ ìbẹ̀rẹ̀ á mọ bó ṣe wọnú iṣẹ́ yìí àdèmọ́ tójú ẹ̀ rí mo ní wàhálà àná òun ló dayọ̀ lẹ́yìn kò dẹ̀ ní ṣubú. Àmì bí mo yín sọ̀nà sómi ní pé setup ni pé setup kan ẹ̀yin sọ pé setup òun sọ nǹkan míì nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó kò ń ṣèyàn tí ò dáa sí mi ò mọ̀ nírú èèyàn bẹ́ẹ̀ yẹn but ẹ̀yin méjèèjì ni ẹ understand especially evidence tí wọ́n present before the court of law òun ni court máa fi judge òun jẹ́ ni mo lè sọ pé nǹkan táwọn tó wà online náà táwọn náà ń ròyìn yẹn nobody thought èmi ń gbọ́ nísìn for the first time pé movie ni because I saw the video and but ìgbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ prison mo send owó sí yín mo wá rí mo mọ̀ yín rí mi ò lè ní mi ò mọ̀ yín mọ́ nítorí pé ẹ wà nínú ìṣòro irú ìṣòro kí ìṣòro tó bá jẹ́ ṣùtì so I will do my bit regardless of what has happened. I will not ask the courts or the law not to take its course and thank God the law has taken its course. Egbe ti regbe àdúrà tèmi ni fún yín pé k'Ọlọ́run jọ kó dá yín padà ju bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ lọ kí Bíbélì sọ wípé ìgbà tí Olúwa dá ìkólọ sí òní padà àwa dàbí àwọn tó ń làlà kí ọ̀rọ̀ yín dàbí àlà kó dá ìkólọ yín padà k'Ọlọ́run dùn yín nínú kó jọ gbogbo ibi tí ẹ ti sẹ́kún kó jẹ́ kẹ́ rẹ́rìn ayọ̀ bọ̀ ńbẹ̀. On this show it's not to judge anybody it's not because I wasn't there ẹ ti sọ pàtì tí ẹ ti sọ àwọn náà ti sọ pàtì tiwọn and ìjọba ti rò pókè eléyìí náà present síwájú wa eléyìí làwọn àfidájọ́ kí ni wọ́n fi èwo nínú gbogbo ẹ̀ ni wọ́n fi sentence at the end of the day. òun náà ni molestation harassment yẹn mo fọwọ́ kan ọmọ yẹn òun ni mo ti sọ pé ìjọba ò jẹ̀bi ṣẹ́rí àwọn present evidence náà tàbá ń purọ́ ṣẹ́rí tí wọ́n fẹ́ sàsọdùn káyé lè fẹ́ràn àwọn òbí tó bí mi Ọlọ́run fọ̀run kẹ́ wọn tí máa ń bọ̀ lásìkò tí máa jà tọ́mọ kílódé kílódé gbogbo mo máa rojọ́ nǹkan tó ṣẹlẹ̀ máa rò mọ́ èmi ni mo jẹ̀bi òbí máa ń sọ fún mi kò sí ṣẹ́rí kò jẹ́wọ́ ohun tó bá ṣe kì í ṣe fẹ́yàn fọlọ́run tó má lè arrange debate mi àti ẹ̀ka jókòó báyìí ó dá George béèrè pé kí ni fídíò tẹ́ mú wáyé ò ní ọ́díò. ẹ bọ ṣe bí CCTV ni CCTV lè má ní ọ́díò bó ṣe gbogbo ẹ̀ ló má ní ọ́díò. ibẹ̀ náà là ń lọ kò ń ṣe CCTV okay. fóònù ni so wọ́n wá wo gbogbo nǹkan wọ́n ní kí ló dé tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní kó lọ gbé specialist wa gbà tí yẹn wá dé wọ́n wá play kí nìyẹn wọ́n wá ní wait o ti ní nǹkan tó ń fẹ́ kí nìyẹn wọ́n wá ní my lord ẹ jẹ́ kí àwọn journalist tọ́jú kó ikọ́ bá wa Google application yìí in short so wọ́n wá rí pé èmi ní application for Android adájọ́ ló ń understand fídíò yìí ẹni tó edit iṣẹ́ yìí fẹ́ ṣe ìka ẹyọ kan ó fi 200 ṣíra ẹ̀
tó bá fẹ́ lo application yìí ní short á bí ẹ pé advert or no advert Okay. but torí pé ò lórí ìwà ní no advert tó máa rò ní pé kó má disturb ẹ Yes. by the time tó bá parí editing to save ẹ to send ẹ the logo will be there wọ́n yẹn wá ní ohun tó fi edit ni pé voice tẹ́ gbọ́ yìí wọ́n mute ẹ ni abákẹ́sà tó sáré wọlé kò sáré wọlé àwọn náà fast ẹ bẹ́ẹ̀ nítorí nígbà nísìnyí yẹn èmi ò mọ̀ mo sọ pé ta ló wà ní ẹbọ́ ta ọkùnrin bọ̀ a fẹ́ ṣí window ká lè ní light because kò síná so ilẹ̀kùn kan wà báyìí mo wọnú bẹ̀ yẹn mo lọ ṣe pé ẹ ṣí window yìí so a ní light nǹkan ta fẹ́ yà. so ẹ ń yaṣẹ́ láì níná. kò sí fóònù yà á ní ó ní kí n má kó ó ti ṣe wà pé mi mọ̀ pé ó ní àlè lo iná pé generator yẹn ò lè kó sèmi nìkan mo wà ń bẹ̀rẹ̀ even mo mọ nǹkan tó fọ́ ni mo pe cameraman dání ó bá rí tó pè mí mo sáré lọ síta hello junior bolúwa mo wá ní mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni address bẹ̀rẹ̀ mo wá ní ibi ìwàyà kí ni kí wá ní ṣé mo sọ̀dọ̀ princess mo ní ẹ ó ní mi ò wá o kí ló dé mi wá kí ló ṣẹlẹ̀ kẹwàá ìṣẹ́kùn ní fún ilé o máa sọ fún yóò máa sunkún egbére kan ni o ṣé wọ́n sọ fún pé má ṣe wà lọ́wọ́ mi over 8 months mọ́mí ló bá mi bẹ̀bẹ̀ màmá yẹn ló bí cameraman yẹn mọ̀dá yín lọ mi ọkùnrin wọn nìyẹn pé 4 months ní kíní ẹ̀ ló lọ́wọ́ òun tó wò fún ọ ẹ̀sẹ̀ bẹ̀rù ni irọ́ ni wọ́n máa pa o tó bá ti parí sí wọn bẹ̀ sí sunkún lọ́wọ́ yẹn wà láyé mo sọ pé àwọn nǹkan kan wà mi ì fẹ́ sọ èmi ò fẹ́ lo emotion and sunkún àti kẹrin ló wà wò kó kékú ṣùgbọ́n mọ̀ fúnra ara ẹ̀ mo sọ pé àgùdá ẹ̀ kó jẹ́lẹ́rìí pé ṣé lóòótọ́ kò ń ṣe sẹ́yìn nìkan àmọ́ ìyàmọ́ ẹ̀ ló fẹ́ jẹ ṣá ẹ̀ máa dúpẹ́ mọ́ princess náà nígbà yẹn she wanted to have me ó wà wò pé kí lóun lè ṣe ó wá ń ti irọ́ yẹn sí mi nǹkan pọ̀ nítorí pé ó fẹ́ gbàwé ń sìn yín ní UK ó fẹ́ lọ jẹ́ adúró ó dẹ̀ mọ̀ pé tóun máa ń lo pákéjì yẹn tóyìnbó bá ń gbọ́ wọn á lè yín lóyìnbó tá lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ so èmi ò ní bà á jẹ́ débi tí ò bá ṣe mi ì ní fi kún kankan ẹ jẹ́ kóun máa fi kún bó ṣe ń fún pákéjì sí yẹn kò mọ̀ pọ́pọ̀lọpọ̀ ìlú tí wàá bẹ̀bẹ̀ ní prison ó dà mo tún fi ìjọba ṣẹlẹ̀ rì tó tán correctional officer mo tún fi ṣẹlẹ̀ rì chief wọ́dà ó ní bàbá àjẹsẹ̀ ń kọ́ lọ lọ́rùn ẹ má bínú sódì ibi tó wá bá yẹn ibẹ̀ yẹn gangan làwọn àjọ náà. ṣé pẹ̀lú àwọn yẹn ìjọba ò lè pè wọ́n lẹ́jọ́ padà ni àbí àwọn yẹn ò ní testify àbí. ọ̀dà ẹ má wọrí ó ti yé mi ẹ jẹ́ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká sọ prison experience. ṣé bí experience tá a máa ń wò nínú movie bẹ́ẹ̀ ni prison ṣe rí ni àbí kí ni àwọn nǹkan tó wà ń bẹ tó yẹ káwọn èèyàn kọ́ kí ni àwọn nǹkan tẹ́ lè sọ pé tó bá débí báyìí orí àpè ó máa wu ìwà tó máa gbé ẹ débí báyìí fún especially àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká sọ nípa prison experience. yọ kí ni nǹkan tó sọ. mo ní pé ká sọ̀rọ̀ nípa prison experience kí ni àwọn nǹkan tó wà nínú prison tó yàtọ̀ sáwọn nǹkan táwọn wò nínú movie yìí kí ni àwọn nǹkan tẹ́ lè sọ pé tẹ́ máa fi sọ fún àwọn ọ̀dọ́ pé tó bá débí báyìí orí àpè ó máa wùwà tó máa gbé ẹ débí báyìí kí ní ọ̀dọ̀ títí kí ló fi ń jẹ́ prison gangan tí ò yẹ kọ́ ọmọlúwàbí lọ. bíbí wọn náà débi omi bọ́ lójú ẹ̀ pòròpòròpòròpòrò prison na your mate ìgbà àwọn tó máa ń sọ pé kò ju prison lọ ṣebí kò ju ibi tó máa ti gbàdúrà gbààwẹ̀ tá dàbí pé kò sọ lọ́hùn nǹkan ṣe mí bíbí nǹkan ṣe mí òun ló fi jẹ́ pé tẹ bá rí ìjọba tó parí pé má ṣe báyìí ó ní tán rò pé tọwọ́ bá bà ẹ́ wàá pe lọ́ọ̀yà kò ní dáhùn tó bá rí máìndì èèyàn kò ń ṣe prison ló lọ there is a place tí ó dàbí lásìkò tó máa kàn fi ẹ́ sí gbogbo tẹ́yìn wá yẹn London níbẹ̀ ẹ̀wọ̀n wà nù. ṣé yẹn ni remand. irọ́ ibi tó wà yẹn ni wọ́n kàn fi ẹni yẹn sí yàrá kan pé kóòtù ní kọ́ remind ẹ̀ kó lọ ẹ̀wọ̀n géètì sì tó bíi 4-5 gbogbo ibi tẹ́yìn wà yẹn ó dàbí ẹ̀wọ̀n na your mate hello gbogbo ibi tẹ́yìn wà yẹn ń ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n wà nù àwọn correctional officers tó jẹ́ tó ń mójútó àwọn ẹlẹ́wọ̀n gangan wọn gbọ́ nǹkan kan ìjọba ń gbìyànjú lórí prison òun ni mo ṣe rí i pé ẹni tí ó kàwé rárá ordinary conductor tó jẹ́ pé jàgídíjàdọ̀ ló ń ṣe ó padà wọ prison ó kàwé ó padà wá di teacher ẹlòmíì padà wá dọ̀gá ṣe furniture ó padà wá di welder. ó ní oríṣiríṣi even nurse doctor. oh God ká ní mo lágbára láti sọ fún ìjọba màá ní kó jọ nínú ọlọ́run kó increase owó àwọn correctional officer sí owó gidi torí they are not just an ordinary person wọ́n reform àwọn èèyàn
nọ́ọ̀sì ni wọ́n mọ́dà wọ́n pè é akọni ìyá Farida ọlọ́run ní jẹ́ kí tí ọmọ Farida yẹn di it's like kí ẹ máa pe ìyá Farida ẹ fún wa ló jẹ ìyá Farida àbí abújẹgbẹ kò sí rọlẹ́wọ̀n tó bá ṣe ó máa sòótọ́ ó máa sòótọ́ because kò tó lè gbàdúrà kó tó gbà àbí kò sòótọ́ máa kọ́ wà lẹ́wọ̀n ọmọ ṣáìdì Ọ̀yọ́ state ni Ọ̀ṣun state wọ́n pè ní Adedoyin dọ́tọ́ gbé bàbá yẹn dé ó dà pọ́n gbé wá láti ìlú Iléṣà so bó ṣe dé àwa náà lọ anifásitì bó ṣe dé báyìí akọ̀rí tó sọ pé bí wọ́n ti ń pààyàn tó rán akọ́rí tó ní kọ́ lọ́pàá bàbá yẹn dẹ̀ ṣàrẹ̀ sí owó àgbàlagbà ó dẹ̀ dìrín yẹn mú báyìí ó ní wọ́n lọ́rùn tí bá mọ̀ nípa ikú tó pa Timothy tí bá mọ̀ kankan nípa ẹ̀ tí mo bá ṣoògùn owó gbogbo ọmọ méjèèjì tí mo bí kí wọ́n rún mọ́ mi lójú look at that mi ìmọ̀ àbáyọ rí o létà mi ṣàgbọ́ pé ọmọ olúwa ni ẹ̀wọ̀n gbogbo àwọn ọmọ ibè tẹ́ ń ṣe páńlé ẹ jáwọ́ all protest ẹ̀mí àbdáyọ̀bẹ tẹ́ bá bọ́ sọ́wọ́ mo mọ tójú mi rí o ò lè ronú fúnra ẹ̀ o ò lè jẹun fúnra ẹ̀ o ò lè sùn fúnra ẹ̀ o ò lè jí fúnra ẹ̀ ọmọ tí ò jọ ọmọ kékeré ọmọ tó lè bí lọ ló máa control ẹ̀ ẹ lè máa sọ̀rọ̀ lọ́wọ́ ní àsìkò ẹkún wà ní prison àsìkò ẹ̀rín wà àsìkò ijó wà gbogbo ẹ̀ ló wà ń bẹ wọ́n sọ pé wọ́n á ní táyà kúlà wọn ò lè sọ lẹ́ẹ̀mejì kúlà kó lọ wọnú sẹ́ẹ̀lì ẹni ó lè jago méjì ọ̀sán orin òkun ẹ̀ ń gbọ́dọ̀ sùn ó dẹ̀ ní ẹ̀wọ̀n náà yọ mate ayé mi níbẹ̀ níbi tó ti ń control minister ẹ̀ tó máa sọ pé minister àwọn àbí ẹnìkan sọ̀rọ̀ Bobrisky kìnnìkan Bobrisky tó bú sẹ́kún jọ́ kejì pa tó ń yí ńlẹ̀ tọ́lú sọ ẹ lọ gbé síta ìtàbó náà gbé sí wọ́n á gbé síta wọ́n á gbé mi sínú ilé. The second day tó dé ó bú sẹ́kún gbàgà tó ń gbé ẹyẹ tí bọ̀ ẹ jẹ́ ó gbàgbé rísìkì bọ́ọ̀bù ló fi ayé sí lẹ́sẹ̀kẹsẹ̀. mo sọ pé Bobrisky tí wọ́n ń sọ owó jákujàku tó ń sọ nípa ẹ̀yẹ tó bá yọ wọn pé ó ń ṣe bí cartoon kankan kiri ọmọ yẹn wà reliable. ó padà sí ó di Idris bẹ́ẹ̀. o lè wo èèyàn báyìí tó bá gbóúnjẹ wá fún un ó máa pín oúnjẹ yẹn bí mo ṣe ń ṣe gangan ló mo ní ibi Ọlọ́run mú wa wá láti wá mọ̀ pé tó bá mu gàrí ńlẹ̀ ẹ àwọn kan wà níta tó ń jìyà o ní mo fi sọ ara mi di ambassador àwọn ẹlẹ́wọ̀n. ẹ̀yin ambassador ẹlẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni kí ló fẹ́ ṣe mo fẹ́. kí ni English náà prisoners ambassador. mo fẹ́ máa visit gbogbo prison bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn kan wà tó ń ṣe 75%. bíbí ìwọ náà gbọ́ nǹkan táwọn èèyàn orí bọ́ ṣe ń di ẹ̀ mú bẹ̀ yẹn tí mo wà ń bẹ̀ àwọn ẹni tó jókòó tó ń sọ pé àǹtí bíbí wọ́n rò pé wọ́n ládájọ́ wọ́n rò pé wọ́n ní lọ́ọ̀yà ẹlòmíì ìjọba ò mọ ohun tó gbé dẹ́wọ̀n ìgbà tí mo débẹ̀ ní gbogbo ohun tó ń sọ lórí náà tí mi ò ká kún mọ́ tí mo rí pé torí àwọn criminal mọ̀ra wọn débi tẹ́yì àwọn la lọ rọ́ọ̀bù kìíní náà àyè nìkan sọmíjọ́ kan ní ọjọ́ kan wá fẹ́ lọ gba 7 million kan àwa ń bọ̀ àwa wà ní white àwa nínú golf pàṣẹ lọ ní odò àbáwá ní Fúnkẹ́ Akíndélé nínú pé tó wá sí pàṣẹ I love your dress lọ yẹ wéré ó ní ẹrú dẹ̀wà lọ kò mọ àwọn tó ń kí ó ní Fúnkẹ́ Akíndélé ọmọ ọwọ́ jàlámíà white ó ní wọ́n sọ pé ọmọ àsọkọ̀ ọ̀rọ̀ àdúmáyà ìmúra wọn ó ní wọ́n sọ pé ó ní àwọn àrùn ó ní àwọn tó ń kí ó ní operation dẹ̀ kúta sí they will tell you the truth. ìkan wá bá mi lọ́jọ́ mo rí I was there. èmi bẹ́ẹ̀ mi ṣe wà èmi tí mo pé bíbá ilé mi máa kó sí tèmi lọ èmi àwa ṣe kíní kan òun ṣe báyìí ó ní bọ èèyàn ọmọ kan bẹ́ẹ̀ ọmọ kan bẹ́ẹ̀. pẹ̀lú bí mo ṣe wà nínú ìnira tó èèyàn mẹ́ta ni ó jáde through mi aláwọ̀ lọ́ọ̀yà kan tó jó lóòótọ́ lọ́ọ̀yà Abíọ́dún Mama Gani Fáwẹ́yìn ni wọ́n wà ń bẹ tó yẹ pé àwọn yẹn wọ́n kàn ṣe free kìíní ni pé ta ni ó dẹ̀ gbé ẹni kíní ẹni kejì àwọn kan tó ń ṣe àwọn kan lọ́wọ́ báyìí ni mo sọ pé kí gbogbo ayé ẹran mi níṣẹ́ o tó bá rí nǹkan jẹ àwọn èèyàn mọ̀ túmọ̀ freedom o when you drink garri with groundnut tí mo ṣe pé wọ́n sọ pé lọ́wọ́ bẹ̀rẹ̀ ọjọ́ mi wọ́n lè má ṣe wá fún dídí oṣù kan kí ló fẹ́ ṣe protocol ni bó ṣe gbà nìyẹn in fact ẹ̀wọ̀n mi ìmọ̀ bò mí o ìjọba ń gbìyànjú tó bá lè ṣe bó ṣe ń ṣe lẹ́wọ̀n yẹn fún àwọn ọlọ́pàá Nàìjíríà tí ìjọba kan lè raise wọn wọ́n reform wọn máa handle security Nàìjíríà torí àwọn correctional officers yẹn ẹjọ́ ìjọba mú fàsìkò yìí bẹ́ẹ̀ yín kó ṣe pé torí pé mo lọ sẹ́wọ̀n àwọn correctional officers wọn fojú mi rí o ṣùgbọ́n ẹ bá mi increase owó wọn ẹ jẹ́ kí wọ́n ní life and try ṣùgbọ́n ẹjọ́ tó ṣe tó ń ṣe pọ̀ wòlíì ni wọ́n láti reform ẹni tó gbà pé criminal lòun
ó wá dẹni tó ń teach èèyàn, tó dẹni tó ń jó irin, tó dẹni tó ń ṣe artwork, tó dẹni tó friends kìíní ló wà bẹ carpenters, tailors, wọ́n ní wẹ́dà, wọ́n ní oríṣiríṣi, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Yomi Fábíyì o. Yomi Fábíyì akọgun the Spartacus torí mọ gbogbo àṣírí yẹn ni ó ṣe ń já kùtàkùtà tẹ̀sírí yẹn ó mọ̀ mí dáadáa. ẹ ó mọ adúpẹ́ lọ́wọ́ Zainab ọmọ lálùbáríkà Amalia Germany wọ́n dúró àwọn lọ́ọ̀yà mi ẹ ṣe SON Babatunde Ọ̀gálà SON Dada Wosika ẹ ṣe mo rí yín mo kí yín ní Kẹpẹlà ó ṣe àwọn èèyàn dúró tán apàṣẹ gbogbo àwọn èèyàn bíbí Bíọ́lá ó ṣe thank you gbogbo àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ ò ní jáwọ́ láéláé má mi kàn ogun láyé ìkan ló máa fọwọ́ mú tó bá fẹ́ gbáyé pẹ̀lú dùnú ó máa ṣe jákujàku. ẹ wo nígbà tẹ́nìkan sọ̀rọ̀ Ìyábọ̀ pé Ìyábọ̀ ṣe kí ni mo ní Ìyábọ̀ Òjó product mi lè ní kó bàjẹ́ mi fẹ́ kóbìnrin ní problem mi fẹ́ tí Ìyábọ̀ wá dà kò yé mi tá a bá tiẹ̀ ṣẹ́ra wa ṣé bóyá ká bira wa léèrè ó tó dùn mí jù ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ni pé ojúmọ̀ pé ti fi Priscilla àtọmọ ẹ̀yẹn sọ mi nígbà tó kéré mo wà nílùú Péjú oníṣọ̀ọ̀bù kan nílùú Péjú gbà èmi wá gba CD ta ṣe fún Lagos State so afẹ́ ṣe bí 50 sọ yẹn wá lóun lè ṣe mo ṣe rí ni ó dẹ̀ yọ mọ́ mi oníṣọ̀ọ̀bù òun lè lé mi Ìyábọ̀ Òjó mo dẹ̀ wọlé ó dẹ̀ fa ọmọ méjèèjì yẹn ṣọ́ mi mo park mọ́tò wá lọ ra rap suya táwọn mọ́là máa ń rà ó wá lọ kò má débi almost 2 hours bá pa àwọn sẹ́ni pé ẹni tó lọ ra suya fún wa ẹja wa lọ làbá bá fi ọmọ mi kan ti àwọn ọmọ yẹn after the 2 hours mo ti wà pẹ̀lú àwọn ọmọ yẹn nínú bẹ̀ n bá wa lọ́ngbà tí màá débẹ̀ àṣebi suya yẹn ṣebi tó yẹ kọ́ lè débẹ̀ tí màá lóun fẹ́ ra suya àwọn èèyàn tó ní so òun ti mọ mọ̀pẹ́yàrí àyẹn ló ń gbé ohun tó dùn mí ni pé wọ́n wá sọ fún mi pé Ìyábọ̀ Òjó sọ wípé mo sọ pé òun ṣoògùn owó mo wá ní oògùn ẹni ẹni sọ fún òun nígbà yẹn which means òyìnbó mọ̀kùmọ̀ tí mo ṣe pé àwọn mẹ́ta ló ṣoògùn oníṣẹ́ tíátà Liz Anjorin Bobrisky Ìyábọ̀ Òjó Liz Anjorin gan tí mo tiẹ̀ emphasize lé lórí ọjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ lọ́ọ̀yà méjì ni ọkọ ẹ̀ mú wá Bobrisky ni wọ́n sọ fún òun nígbà yẹn ó lọ sọ pé kọ́mẹ́díà ni bàbá yìí náà ẹ̀wọ̀n ni ó kàn fi ṣeré èmi kàn fi tèmi mo wá ní káàtì ìwá ni mo sọ bẹ́ẹ̀ o ò lè gbé fóònù pé a pàdé ní patí o endorse òyìn kúmọkúmọ o ní àbájẹsà àwọn èèyàn ní máa ń dárúkọ ní má bínú o ní àyè ìta ní wà ń tà o dẹ̀ gba o dẹ̀ endorse òyìn kúmọkúmọ o dẹ̀ wípé kí ni òyìn kúmọkúmọ it's just a concept to make people laugh. ṣé tí n bá sọ pé Ọbásanjọ́ gun kẹ̀kẹ́ rálì lọ sí Jerusalem sórí òní tí n bá ní bàbá wa òní òrìṣà afẹ́fẹ́ ẹbùsẹ̀tà níwúrà sórí òní I am just creativity ni. But who said that has got anything to do with the fight Ìyábọ̀ Òjó fight? Hello ibi tí wọ́n rò gbà nìyẹn obìnrin tó rẹ̀ mọ̀ sọ pé mi fẹ́ máa ń bá yín sọ̀rọ̀ púpọ̀ tó rẹ̀ máa ń gbèsè ra yín lẹ́yìn mo rántí ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá kan ní Baba Ijesa I've offended your spirit you have to forgive me I don't know Princess so it's not my fault but mo kàn fẹ́ kó mọ̀ pé tí obìnrin kan bá wà nípò tó ga téyì tó kéré bá wá fẹjọ́ ọkùnrin sùn obìnrin yà kọ́kọ́ rántí tí ọkùnrin ti ṣe fóònù rí hello oníkìló ní ṣe tó bá dá sọ̀rọ̀ níbi ọ̀sẹ̀ máa ń dá sọ̀rọ̀ colleague mi yẹn tó bá gbọ́n ọkàn sí mi wàá gbé fún un Baba Ijesa gbọ́dọ̀ sọ pé ó rí dáàdì mi ò dáa tí máa sọ pé mo sọ bẹ́ẹ̀ nìyẹn kí ló fẹ́ ṣe èmi mi sọ bẹ́ẹ̀ kìíní kan ẹni tí wọ́n fi ìkàlọ̀ tó gbà n tó fẹ́ ṣe wà nú ẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀ ń jà fún ẹ lóò tó bá fọ́lọ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n kọ̀ mi ní kó má sọ̀rọ̀ but inú mi dùn pé gbogbo àwọn stories tá à ń gbọ́ lórí lines irọ́ ló pọ̀ jù tó dẹ̀ ń já ẹnìkan rèébù mi ẹnìkan fọwọ́ kàn mí jì ẹnìkan fọ ìjọba gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ torí wọ́n mọ̀ pé irọ́ pọ̀ ní tí n bá sọ nǹkan tójú mi rí ní pàǹtí ẹ̀rọ Ọlọ́run àbá ẹ̀ ká fi yẹn lẹ̀. no but nǹkan tẹ́mi kàn fẹ́ sọ lẹ́ẹ̀kan ni pé kò sí irú fídíò tí wọ́n present kò sí abiyamọ tó. èmi gan tí mo bá wò má jẹ́ ká tanra sórí mi ń parọ́ tẹ́mi gan bá wò tí mi ì bá mọ̀ ń pa ẹ̀ máa sọ pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n showbiz ò rí bẹ́ẹ̀ àwọn tẹ́ bá lọ́wọ́ ẹ̀ Linda Nkeji ó ń ṣe ó ń present now tí ò bá ti sí arímájèlé wà náà ní kọ́ ikọ́ sọ tó májèlé ò sọ nínú industry wa iná wà nínú ẹ̀ unnecessarily breathing wọ́n kàn máa breathe ẹ̀ tó ò tiẹ̀ lè sọ pé nǹkan báyìí wọ́n gá tún máa bí ra ilé rẹ̀ pé kí ni mo ṣe. Hello àwọn èèyàn mọ princess dáadáa àwọn tó wà ní diaspora wọ́n gbéra wọn lọ síbi gbogbo ibi tó ti gbé ibi tó ti kúrò kí ló dé tó fi kúrò mbẹ̀ ibi tó bọ́ sí kí ló tó fi kúrò mbẹ̀ ibi tó ti kúrò kí ló tó fi kúrò mbẹ̀. I won't say more than that. ẹ jẹ́ kó ṣe debate fún wa I don't mind. You don't mind? tẹ bá lè náwó ẹ gbé wá láti ìlú òyìnbó káwájọ jókòó báyìí
kóun kẹlẹ́rì tiẹ̀ dúró kémi náà kẹlẹ́rì mi dúró. Justice Taiwo kì í ṣe Father Christmas náà nǹkan tó bá present síwájú ẹ̀ ní ìdá wọn lẹ́bi ó kàn jẹ́ pé ẹ jẹ́ ká ṣe rere láyé wa kí wọ́n lè ròyìn wa tá a bá gbogbo tá à ń jà sí i tá à ń pariwo yìí gbogbo ẹnu tá à ń lé bebebe yìí ọjọ́ ìjọ kan gbogbo ẹ̀ ó dìtàn bọ́ bá wí kú apá babaláwo bí ẹni tí ọgbọ́n fa bàbá mi ló lòkè bàbá mi ló lòkè ọ̀hún ìjọ tí igbó àtìjú bá dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ òjò ńlá ó dilẹ̀ lẹ́yìn àgbẹ̀ ayé máa tán. Àpáta lè koko olóko dá sí olóko rò pé àpáta máa wúlò fóun nígbà tóun wà láyé olóko wà láyé àpáta ò wúlò fún ó kú tán àpáta ò wúlò fún àpáta wà láyé olóko ti kú. Ogun tó bá ń dá sí máa rò lọ́kàn rẹ̀ pé sórí o onílé gíláàsì ni mí nígbà tójú wà lórókún mi ò rèé ẹ lọ síbi tí mo gbé máfolúkò sọmẹl Kétu ẹ lọ káàkiri ẹ lọ béèrè òun lẹ́nìkan ní Germany ló gbéra tó lọ béèrè gbogbo ẹ̀ òun lọ síbi tóun náà wọ́n ní òun padà lẹ́yìn ẹ̀ kí ló mú Atlanta Bethel Foundation go and Google it tó fi back out lẹ́yìn princess ẹ̀bùn gbọ̀ngàn léèrè a máa wò mí lórí net báyìí kí ló dé tí Atlanta Bethel Foundation fi back out kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ Commissioner of Police Lagos State bíbí